ẹ̀yin ọlọ́pàá ẹ pọ́nralé o, láì jẹ́ bẹ́ẹ̀ á bá yín fà o. ọ̀nà tẹ́ gbà mú ìmáàmù tẹ́ mú lọ́jọ́ Friday tẹ́ yẹ̀yẹ́ rẹ̀ lójú kámẹ́rà, ẹ yẹ̀yẹ́ o, kìí fún ìṣòwò lẹ yẹ̀yẹ́, Islamic institution lẹ yẹ̀yẹ́, mùsùlùmí lẹ yẹ̀yẹ́, Islamic leadership lẹ yẹ̀yẹ́, ìdarí mùsùlùmí lẹ yẹ̀yẹ́, bí ìgbà pàwọ̀ jẹ́ nkankan ṣe lè ṣe bẹ́ẹ̀ sí pásítọ̀. àdé gbogbo ẹ̀yin kẹ́ nínú ọmọ Nàìjíríà, ọjọ́ olórí yunifásitì ni, olórí skul ni, olórí iléeṣẹ́ ni, ọlágbára àti gbógun ti ẹ̀tọ́ àwa mùsùlùmí kan, ṣọ́ra rẹ láti òsìn tí mo ti sọ̀rọ̀ lọ. ṣọ́ra rẹ ní ọjọ́ Friday a sọ gbogbo mùsùlùmí kó kí tàbátí àdá fún yín. ẹ má dà wà láàmú mọ́, lakúndínlókún wálíyàdì. àwọn wàá bá yín ká tọwọ́ bọ̀ sí kálá fẹ́ fòfin lé yín lórí. ẹ má dà sí ọ̀rọ̀ ẹ̀sìn wa mọ́. àwọn tí wọ́n ṣe mùsùlùmí léṣe nílé Ifẹ̀ mélòó lẹ ṣe fún wọn? àwọn tí wọ́n mú tí wọ́n lé àwọn ọmọ wa padà ní funaab ẹ ṣe lọ́ọ̀bẹ̀, ẹ sọ ara yín, àbá yín jà, kò síbi kankan tí wọ́n ti tẹ̀ tí lè rí mùsùlùmí tí ń fọ̀ sí yín sí tiẹ̀. àní sọ pé dandan ẹ bojú, àní sọ pé ẹ lo ìjáàbù, àní pé yín dandan sí nǹkan kan, ẹ wá fọ́ọ̀sì àwa pé a gbọ́dọ̀ ṣe ń tá a fẹ́ ṣe, sórí yín gbálẹ̀ ni. ẹjọ́ rí yóò pé o, tó bá ṣe pé lóòótọ́ yìí sọmọ rádaràda, àwọn ọmọ kan ló kóra wọn jọ láìpẹ́ nítorí ẹnìkan justice for Mohbad, àwọn ọmọ kan nù. àmì ètò táwọn wí ní ìṣòro Islam ni ẹ jáde, àwa òwe kì í dúró dé èèyàn, báwọn bàbá wa ò bá dìde àwa ó dìde. àdé gbogbo ẹ̀yin kẹ́ nínú ọmọ Nàìjíríà, ọjọ́ olórí yunifásitì ni, olórí skul ni, olórí iléeṣẹ́ ni, ọlágbára àti gbógun ti ẹ̀tọ́ àwa mùsùlùmí kan, ṣọ́ra rẹ láti òsìn tí mo ti sọ̀rọ̀ lọ. ṣọ́ra rẹ ní ọjọ́ Friday a sọ gbogbo mùsùlùmí kó kí tàbátí àdá fún yín. ẹ má dà wà láàmú mọ́, lakúndínlókún wálíyàdì. àwọn wàá bá yín ká tọwọ́ bọ̀ sí kálá fẹ́ fòfin lé yín lórí. ẹ má dà sí ọ̀rọ̀ ẹ̀sìn wa mọ́, àwa là máa bojú lára mùsùlùmí. àwọn kan nù wa wọn ò sì ní bò wọn ò lo black, àwọn kan nù wa wọn ò lo bòrí. gbogbo mùsùlùmí tó bá ti ní dressing tó kó lè tó lo scarf, ẹ gbọ́dọ̀ remove ẹ̀ kúrò lórí ẹ̀. mùsùlùmí ní ìpìlẹ̀ ní pé a fẹ́ cover gbogbo ara wa, ó wá ní irun lásán lòun fẹ́ cover, òun wá lo scarf, ó gbọ́dọ̀ tampa ẹ̀. ó lóun ó tiẹ̀ lo borí ni, ó gbọ́dọ̀ tampa ẹ̀. ó lóun ó tiẹ̀ lo gbogbo jáàbù ni, ó gbọ́dọ̀ tampa ẹ̀. ó lóun ó tún fi bòjú kún, ó gbọ́dọ̀ tampa ẹ̀. àwa là máa ń ṣe é, lẹ́yìn náà sì wà nù tẹ́ yàtọ̀ síra yín, ọ̀dọ̀sẹ̀ tó tampa yín. ká tó ní òsì ṣọ́ọ̀ṣì lónìí olónìí wọ́n ń jẹ́ Christian, ọ̀dọ̀sẹ̀ tó tampa wọn. àti ó ní kò sí Christmas, gọ́ọ̀mẹ̀ntì kò torí ẹ̀ kó pa Christmas rẹ̀. ṣe ebi gbogbo àwọn mùsùlùmí kọ́ la agree lórí mòlúdì nàbí yìí, a agree lórí pé kéèyàn máa ṣe mòlúdì nàbí yìí, gbogbo àjọ agree. àwọn kan bẹ́nu wa wọ́n gbà pé àwọn máa ṣe mòlúdì nàbí yìí, àwọn kan bẹ́nu wa wọ́n ní bídíà ni lára mùsùlùmí, wọ́n sì ní tí wọ́n rí tí wọ́n sọ bẹ́ẹ̀. kí gbogbo wa bẹ̀t gọ́ọ̀mẹ̀ntì lọ fún gbogbo alọ́lùdé rẹ̀ gbígbà pé gbogbo ala agree. àdá àlẹ́tọ̀ láti wá sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì ọmọ fà lọ́lùdé, ìbáwọn kan bẹ́nu wa tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe. ibi náà wọ́n fún àwọn fèrè náà ní àwọn olùdé oríṣiríṣi wọn ká ní kí ni on the 20 oṣù tó lọ, kí ni ẹlẹ́bọ máa ń ṣe lọ́jọ́ tí wọ́n fi fún ní olùdé ìṣẹ̀ṣe, kí ni ẹgbẹ́ olùdé ìṣẹ̀ṣe ṣe. ṣùgbọ́n bọ́n ṣe ń ṣe kọ́ńtì wa nù, àwọn tó yẹ pé wọn ò ní kankan pàtó, kì í ṣe pé Ọ̀rúnmìlà sọ̀kalẹ̀ ní on the 20, àwọn àmọ́jọ́ tí wọ́n bí Ọ̀rúnmìlà, àwọn àmọ́jọ́ tó kú, àwọn àmọ́ déètì ẹ̀ déètì ò relate to anything lọ́dọ̀ oníṣẹ̀ṣe, ẹ̀dẹ̀ fún wọn. èyí tẹ́ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn tí ò jẹ́ mọ́ wọn tẹ́ ẹ̀dẹ̀ fún wọn, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ funaab kíákíá. láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí á sọ̀rọ̀, á sì bẹ́ lọ fún yín. ìwọ tó wà ń pò táwọn ẹgbẹ́ àwa mùsùlùmí a fún ọ níbò, a dìbò fún ọ tó fi wà ń pò, sọ̀rọ̀ ní ìsìn pé wọ́n fún alẹ́tọ̀ọ́ wa. bọ́ ọ bá mọ̀ pé obìnrin ká bojú ó sì fẹ́ rójú rẹ̀, obìnrin ẹgbẹ́ rẹ̀ yóò sì jú fún un, kó mú lọ ọ́fíìsì kan kó sì jú fún kó rí ẹ̀sìn ta wà nù, kó dẹ̀ sí tẹ́ lè ṣe sí. gbogbo mùsùlùmí gbogbo ibi tẹ́ ẹ bá ti ráwọn èèyàn wa tí wọ́n ti jáde ní ọjọ́ Friday, ẹ jáde ẹ fẹ̀hónú hàn.
Ebi àwọn kan ni wọ́n ń wọ́de nítorí ọmọ tí èsì àfáà, ọmọ tó pé gbogbo aráàbẹ̀ náà pé ìwọ náà tó bá bímọ mọ́jọ ọmọ mú gbó ọmọ mi jẹ́ lẹ́sìn o, ọmọ mi jẹ́ dá o, mọ́jọ òkúkú oró o. Síbẹ̀ wọ́n ń request fún justice for kíni, for ọmọ tó ní kò báàdì. Èmi ìfẹ́ sọ pé èmi ò báàdì tèmi, ọmọ tí wọ́n ní kò báàdì. Ebi gbogbo ẹrù wọn rí wọn tẹ́ kóra wọn jọ láti ṣẹwàá dúró àwọn kápẹ́ lọ́dọ̀ àwọn tá a lẹ́sìn ẹ̀sìn Islam ni a ní àwọn ọmọ yìí, àdúrà àwọn ọmọ tó pọ̀ tó báyìí ni wọ́n báàdì báyìí náà ti àwọn àdúrà àwọn tó ti bàjẹ́ rè, àdúrà àwọn ọmọ tí wọ́n máa ń lo tí wọ́n máa ń ṣe yahoo rè, àdúrà àwọn ọmọ tí wọ́n máa ń ṣoògùn rè, àdúrà àwọn ọmọ tí wọ́n máa ń mugbó rè, àdúrà àwọn ọmọ tí wọ́n máa ń kọrin ìkọkúkọ rè. ẹ bá ṣe pọ̀ tó nítorí ráìtì tí ọ̀nà mà dáadáa lọ́dọ̀ ẹlòmíì. bó lẹ́yìn mùsùlùmí ó ṣe á dáa lé. À ń sọ fúnjọba ń pè ìjọba ṣe ń pe anybody tí ó bá wà ní ọ́fíìsì tá a jọ ní funaab ni ìwọ ẹ̀yin olórí tẹ̀ ń bẹ́ńbẹ́ ẹ jẹ́ kó rí yín ó pé ẹ̀yin useless mùsùlùmí ni onígbàgbọ́ tòun ni kó wọn pojú nígbàgbọ́ tí ọba tí gbé fi lọ́rùn lẹ̀ ìgbàgbọ́ ẹ̀ ní òfin orílẹ̀-èdè ọ̀yọ̀ǹda rẹ̀ ẹ máa ebi wọ ló ní òòrì sí ìbòjú ìwọ́nu òun sì rí sí kí lóyún tó fẹ́ fọ́ sí tiẹ̀ lé lórí. A wà pẹ̀lú àwọn ọmọ wa ń bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ funaab nìkan là ń wí o everywhere. Tí a bá ti rí oníbòjú àbẹ̀rọ ní cape àbẹ̀rọ ní bòrí kódò ní scarf tó ní bóun ṣe ń ṣe Islam tòun nù láyéláyé yín ẹ mọ́ tàǹpà rẹ̀ mọ́. ẹ ṣe a máa rí ààfin àìsàjòjì náà nílùú yìí ọmọ bíbí ọmọ ọkọ iná ní oríwo òsì dàrú. Bákan náà ẹ̀yin ọlọ́pàá ẹ pọ́n alẹ́ o láì jẹ́ bẹ́ẹ̀ àbáyé fa o. ọ̀nà tẹ́ gbà mú ìmáàmù tẹ́ mú lọ́jọ́ Friday tẹ́ yẹ̀yẹ́ rẹ̀ lójú kámẹ́rà ẹ yẹ̀yẹ́ o kìí fún ìṣòwò lẹ yẹ̀yẹ́ Islamic institution lẹ yẹ̀yẹ́ mùsùlùmí lẹ yẹ̀yẹ́ Islamic leadership lẹ yẹ̀yẹ́ ìdarí mùsùlùmí lẹ yẹ̀yẹ́ bí ìgbà pàwọ̀ jẹ́ nǹkankan sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ sí pásítọ̀. Tá a bá fẹ̀sùn kàn látọ̀dọ̀ wa tá a bá jọ ń yọ ojú ọ̀rọ̀ kan láàrin wa ẹ lè invite ẹ wá ní wá lọ ní ilé Ọlọ́run kẹ́ lọ tì jáde àbí kẹ́ mọ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe lójú kámẹ́rà tí a rí wọn táwọn ẹlẹ́rìí wá sí ń bẹ́ẹ̀. Mi ò sọ̀rọ̀ pé ṣé bàbá yìí jẹ̀bi àbí ò jẹ̀bi mi ò sì sọ pé mo wà lẹ́yìn ẹ̀ ègèsì ẹlòmíì ṣùgbọ́n láyéláyé yín ẹ má rí orí wa fín mọ́ láyéláyé láwọn ọ̀nà yẹn. Àwọn tí wọ́n ṣe mùsùlùmí léṣe nílé Ifẹ̀ mélòó lẹ ṣe fún wọn? Àwọn tí wọ́n mú tí wọ́n lé àwọn ọmọ wa padà ní funaab ẹ ṣe lọ́wọ́ bẹ̀ kẹ́ ẹ ní wọ́n hà láwọn wọn ń bá mu òfin ebí òfin wọn ní kẹ́ ẹ máa gbèrò kẹ́ ẹ máa kíyèsí. Gbogbo ẹ̀yin mùsùlùmí náà tẹ́ wá wà nílùú Ẹ̀pẹ́ àárín yín ló ti yẹ kẹ́ ẹ yanjú ọ̀rọ̀ yìí o kò yọ lọ ibi tó lọ. Àmọ́ izu funaab àti izu Ẹ̀pẹ́ ó bí á léèrè kwẹ́sàn kan ṣoṣo. Níbo ni àwọn adarí mùsùlùmí wà? Tá ládarí mùsùlùmí? Nakomiu ńkọ́, Muslim community ńkọ́, League of Imam and Alpha. Wáyé tá a rí orípa kankan nípa orientation lẹ́ẹ̀ni ní àbí organization. Ẹ̀yin adarí mùsùlùmí nílẹ̀ káàrọ̀ òjìjẹrẹ ṣé orientation lẹ́ẹ̀ni ní àbí organization? Èwo ni problem yín nínú méjèèjì? Tẹ́ ẹ bá ní ẹ̀yin ni olórí mùsùlùmí tí máa borí a jẹ́ pé gbogbo ẹni tó bá ti ṣe ju ìborí lọ bíi cape gbígbá kọ́mọ́dò lábẹ́ yín káwọn lọ yan olórí mi so make sense so orientation o. Wá ìtọ́ pé gbogbo àwọn yíṣù tó ń ṣẹlẹ̀ àròrí pa yín kẹ́ bọ́ wájú pé gbogbo wa tẹ̀lé yín. Mẹ́sẹ̀jì kan yìí bó ṣe páàsì ẹ̀ níbi ọ̀rọ̀ funaab because ẹ kàn dáadáa àwọn ọmọ yẹn. Lọ́dọ̀ wa a lo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìké ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń sì tún wà ní tí wọ́n ń ṣe pẹ̀lú ọ́fíìsì bó ṣe pé jamaatu táwọn sùn lọ dálẹ̀ ṣùgbọ́n a fún wọn ní ojúṣe kan ṣiṣẹ́ pẹ̀lú ọ́fíìsì Hijab Mufti à ń bá wọn fà lọ́ọ́ di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀.
àwọ̀ wọn lọ court túrú àwọn tí wọ́n pè ní tourist Taawunu Human Rights Initiative àbáwọn fà á ní fi ọlọ́run lẹ̀ ní funaab. Ó ṣeé ṣe ká gbé àwọn tó rí ìmáàmù náà tí wọ́n yẹpẹrẹ ó ṣe ká gbá àwọn náà lọ ilé ẹjọ́ ká pẹtísàn wọn lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wọn lókè kí wọ́n dì pẹ̀lú wọn. A lè máa gbà kí nǹkan kan nínú àpọ́nlé ara mùsùlùmí kẹ́nìkan ọmọ yẹpẹrẹ kọ́ máa fi wọ́lẹ̀ ẹ sọ ara yín àbá yín jà kò síbi kankan tí wọ́n ti tẹ̀ tí lè rí mùsùlùmí tí ń fọ̀ sí yín sí tiẹ̀ àní sọ pé dandan ẹ bojú àní sọ pé ẹ lo ìjáàbù àní pé yín dandan sí nǹkan kan ẹ wá fọ́ọ̀sì àwa pé àgbọ̀dọ̀ ṣe ń tá a fẹ́ ṣe sórí yín gbálẹ̀ ni ẹjọ́ rí yóò pé o tó bá ṣe pé lóòótọ́ yìí sọmọ rádaràda àwọn ọmọ kan ló kóra wọn jọ láìpẹ́ nítorí ẹnìkan justice for Mohbad àwọn ọmọ kan nù àmì ètò táwọn wí ní ìsọ̀rọ̀ Islam ni ẹ jáde ẹ jẹ́ kí gbogbo wa ká jáde ní ọjọ́ Friday ká fi hàn gbogbo àgbáyé especially government wa ní lẹ́ńbì gbogbo anybody tó bá fẹ́ dúró lójú ọ̀nà Islam pé à ń bẹ̀ o mò ń pè pẹ̀lú ohun Hijab Mufti of Yoruba land tó bá wà ká jáde nítorí Islam àwa máa jáde fa amanat ta'ifatun min bani Israel wa kafarat ta'ifa fa ayyadna alladhina amanu ala aduwwihim fa asba'u dhahirin. Àwa ò kì í dúró déèyàn báwọn bàbá wa ò bá dìde àwa ó dìde